Istanbul airport, wo airport bó ṣe tó, wo airport bó ṣe rí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn olúkálùkù lọ sí different places. Sórí gbogbo ìlú tí flight yìí ń lọ, ó ń lọ káàkiri torí pé owó ló máa mú wọlé fún wọn nígbà tó build infrastructure tó infrastructure. Bọ́ lọ́dọ̀ tiwa gbogbo ilẹ̀ Yorùbá pátá, ṣé wọ́n wà proud bí ilẹ̀ Yorùbá ṣe rí lénìí? Ǹjẹ́ o lè fi sọ pé ilẹ̀ Yorùbá tí wọ́n ń wò lénìí, o lè fọwọ́ ẹ̀gbá rí pé tá bá remain in one Nigeria tá exit, kí ni ìwọ́n rò pé máa ṣẹlẹ̀? Gbogbo eléyìí la ṣe ń sọ pé kájọ ṣe kí ni, kájọ múra, ká gbára wa sílẹ̀ sórí gbogbo ìlú àgbáyé, gbogbo ìlú tó ń wò yìí, gbogbo ìlú tó ń wò yìí, international departure, Sochi, Moscow, Berlin, títí dé Tokyo, Bangkok, títí dé Tehran, Milano, títí dé Kazan, Riyadh, Boston, Akan, Vilnius, Warsaw, títí dé Paris, títí dé Vienna, Addis Ababa, Accra, Rome, lọ sí Casablanca, Barcelona, Zanzibar, Jeddah, Budapest, Colombo, Dubai, Kigali, Hamburg, Dakar, Frankfurt, London, New York, Stuttgart, Basra, Sofia. Àwọn ìlú mi wà nínú àwọn ìlú tó ń wò yìí. Tí bá sọ fún ẹ pé most of those countries, èmi ò tó population ilẹ̀ Yorùbá, ìwọ wá ń takú pé ká má kúrò nínú Nàìjíríà. Why? Kí ló dé? Nàìjíríà ò ń ṣe country, oríṣiríṣi ìlú ló wà nínú ẹ̀, and that's the reason why tí Yorùbá gbọ́dọ̀ exit, àdèmà exit láìpẹ́ láì jìnnà. Koikimedia, bringing the world closer to your doorsteps.